ṣé ẹ̀fún ni ká pè yìí àbí èdì? Wàsíù gún ara rẹ̀ lọ́bẹ ó tún bẹ́ sínú kànga nílùú Abẹ́òkúta. Bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú, àti wípé ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ o. Ó gbọ́dọ̀ nídìí tí Wàsíù fi wò ṣùṣù tó gún ara rẹ̀ lọ́bẹ. Yàtọ̀ sí èyí, ó tún fi ṣọ́vẹ̀ fọ́ ẹ̀gbọ́n rẹ̀ lórí kó tó di wípé òun fúnra ara rẹ̀ bẹ́ sínú kànga. Ètò ọrọ̀ ajé dẹ̀gbẹ́. Nǹkan ò ṣẹnure láwùjọ, ṣe bíi kéèyàn gbẹ̀mí ara ẹni ni. Bó tilẹ̀ jẹ́ wípé a ò ní lè ṣàfihàn àwọn fọ́nrán kọ̀ọ̀kan nítorí àwọn fọ́nrán náà kò bá òfin àti ìlànà tòun àlàálẹ̀ ojú òpó ìkànnì yìí lọ. Ó tako àwọn òfin tó rọ̀ mọ́ gbígbé fọ́nrán tàbí àwòrán jáde. Ṣùgbọ́n síbẹ̀, a ó ṣàfihàn díẹ̀ lára àwọn àwòrán yìí fún yín àti ọ̀rọ̀ láti ẹnu àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tójú wọn ṣẹlẹ̀, tó fi mọ́ bàbá Wàsíù tó gún ara rẹ̀ yìí, Wàsíù fúnra rẹ̀, àwọn tó jẹ́ ọ̀rọ̀ náà tójú wọn ṣẹlẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ tó fi ṣọ́vẹ̀ fọ́ lórí. Ọjọ́ Ajé, ọjọ́ 8 oṣù kẹsàn-án, ìyẹn òwúrọ̀ ọjọ́ Monday, ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní agbègbè kan tí wọ́n pè ní Ilé Pákó ní Òkè Àrẹ́gbá nílùú Abẹ́òkúta. Ṣàdédé ni ìròyìn ọ̀hún kàn wá lára wípé ẹnìkan ti gúnra rẹ̀ lọ́bẹ, ó ṣàwọn èèyàn léṣe, kò tíì dáwọ́ dúró, ó tún bẹ́ sí kànga, bẹ́ẹ̀ ó tún gbìmọ̀, ó ń gbèrò láti tún ṣàwọn ẹlòmíì ní ṣùtá. Wìtìwìtì lèrò pé, ṣíbáṣíbá lèrò pé sí agbègbè náà nítorí pé kàyéfì ńlá tó yanilẹ́nu ni ìṣẹ̀lẹ̀ náà. Wàsíù, ọmọ ọdún 41 tí wọ́n bí ní ọdún 1984, gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ṣe ṣàlàyé, ni ó jẹ́ wípé ó máa ń gba àwọn iṣẹ́ ṣe bíi kó báni kó kànga, kó gba iṣẹ́ àgbàro, kó darapọ̀ máwọn kọngilá láti bá wọn ṣiṣẹ́ lébìrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó lè máa rọ́wọ́ fi sẹ́nu. Bàbá náà sọ di mímọ̀ wípé kò ní ìpèníjà ọpọlọ o, kò lárùn ọpọlọ, ṣáká lára rẹ̀ dá, bẹ́ẹ̀ kì í gbé egbògi olóró tàbí fa àwọn nǹkan tó jẹ́ òògùn olóró, yàtọ̀ sí wípé ó máa ń mu ọtí líle bí àwọn fẹnujá àti àwọn ògógóró pẹ̀lú àwọn ọtí líle míì. Arákùnrin Wàsíù tó jẹ́ géńdé Ọlọ́run yìí ni ó jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ tó ní akíkanjú, àmọ́ ìbínú tí ó mọ̀ pé lówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ ló fẹ́ jọ bí ẹni tó ń dára nínú arákùnrin ọ̀hún. Nínú ìwádìí tá a ṣe, arákùnrin Wàsíù ní ìwádìí fi hàn wípé ó jẹ́ ẹni tó máa ń bínú, tó bá sì ti bínú kì í gbọ́ kì í gbà ni. Àmọ́ irú èyí tó wáyé pé ó gúnra rẹ̀ lọ́bẹ yìí kò tí ì wáyé rí o. Ìgbà àkọ́kọ́ tí yóò gúnra rẹ̀ lọ́bẹ tí yóò tún bínú kó sí kànga, òun ni èyí tó ṣẹlẹ̀ yìí. Àbí ẹ̀fún ni? Àbí èdì ni? Àbásàsí ni? Ṣẹ́nìkan ló fi nǹkan bá a sọ̀rọ̀ láti gbé ìgbésẹ̀ yìí? Èyí gan ló fà á tí ikọ̀ ìròyìn Yorùbá Gidi fi kọjá lọ sí agbègbè yìí láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó fà á. Ọ̀kan lára àwọn tí arákùnrin náà ṣe léṣe tó fọ́ ṣọ́vẹ̀ mọ́ lórí, tí wọ́n ń pè ní Àgbà, ó ṣàlàyé ọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí gẹ́lẹ́. Tẹ́ni ẹ̀kọ́ fún mi lè fún ẹbá rúkọ oúnjẹ yìí wọ́n jáde máa kẹ́lì ọmọ ẹwà nílé wọ́n pe ẹ̀mí jókòó síbẹ̀ mo rẹ̀ ohun tí ó ti mú ṣọ́fẹ̀ rẹ̀ dì ó ti gbẹ̀ nkùlé gbọ́dọ̀ bá jáde ẹ̀mí ti sùn ẹ̀mí mo ní ṣọ́fẹ̀ mi fà sí mi ṣọ́fẹ̀ mi rè yìí ìtọ́tọ̀ mi nǹkan ṣòlá rẹ̀ tiẹ̀ ta mo lè ti lẹ́rẹ̀ tiẹ̀ wọ́n ní kí bá mi wọ́n lébi mi gbọ́dọ̀ mọ̀nà bọ́dí sókè báyìí ṣọ́fẹ̀ yẹ kíkẹ́ bọ́dí lè mú ọkọ̀ mọ̀ ṣọ́fẹ̀ bó ṣe gbèrè bí ìgbòbi akékèké òfẹ́ já fọ́tì bóyá gbèrè ọkọ̀ sì dé mi láàrin orí ní bù lẹ́mẹ̀ta mo sá kó ṣọ́fẹ̀ ṣá pé ṣọ́fẹ̀ ṣá ó lè dè músẹ̀ ó ti gbé báyìí ọkọ̀ ti bọ̀ ní ṣúwà bó ṣe ń ṣe tó ṣọ́fẹ̀ orí ẹ̀tẹ̀ mísà fìlẹ̀ ṣá bílẹ̀ ìṣìbọn lókè nìyẹn bílẹ̀ ìṣìbọn lókè náà kò fìlẹ̀ bí mo ṣubú báyìí ó fẹ́ ti bọ̀ mí lágbẹ̀dù níbo ni wọ́n ti rí ọ̀bẹ. ọ̀nà ni. Àmọ́ ohun Wàsíù lẹ́ ń gbọ́, fetefete tó ń sọ̀rọ̀ lábẹ́nú níbi tí wọ́n dè é sí torí kó má bàa ṣe àwọn ẹlòmíì léṣe. Ó ní ìdí tí òun fi hùwà yìí ni wípé wọ́n pa ẹ̀gbọ́n òun ni o. Ìbínú ikú oró tí wọ́n fi dá ẹ̀gbọ́n òun yìí ló jẹ́ kóun fẹ́ gba ẹ̀san. Ṣùgbọ́n àwọn kan sọ pé ohun tó ń sọ àwáwí ni torí pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Àmọ́ Wàsíù sọ pé
bí kò bá nídìí òun ò ní hùwà yìí o. Ohun tí Wàsíù ṣàlàyé ni pé àwọn ni wọ́n fi ọ̀bẹ náà gún òun tí wọ́n sì fẹ́ pa òun bí wọ́n ṣe pa ẹ̀gbọ́n òun. Kì í ṣe fúnrara òun ni òun gúnra òun. Ó ní nígbà tí àwọn jọ ń jà du ọ̀bẹ náà mọ́ ara àwọn lọ́wọ́ ni wọ́n fi ọ̀bẹ náà gún òun nínú. Ṣé ẹ̀yin lẹ gún ara yín níkùn? Ara o. Ta ló wá gún yín? Àwọn ló fà mọ́ mi lọ. Wọ́n fà mọ́ yín lọ́wọ́ ló fi wá bá yín níkùn. Bẹ́ẹ̀ ni sà. Báwo lẹ ṣe tún bẹ́ sínú kànga? Wọ́n lọ́bẹ yẹn wà nínú kànga Àwọn náà. ọlọ́tí mi síbẹ̀. Lẹ́ẹ̀kínní ẹ̀kejì Bẹ́ẹ̀ ni. àwọn náà ti sí inú kànga. Tí n bá pa ogógùn kó pa mí. Àdéríjà ògùn. Ó ní kódà àwọn ni wọ́n tún ti òun sínú kànga lẹ́yìn tí ọ̀bẹ náà bá òun ní ikùn tán. Orí ló kó bàbá rẹ̀ yọ. Orí kó bàbá náà yọ bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kó ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Bí kì í bá ṣe wípé àwọn èèyàn tó ṣùgbà bàbá náà àtorí tó wà lẹ́yìn ẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ariwo àti awuyewuye látọ̀dọ̀ àwọn ará agbègbè náà, ọ̀kan lára àwọn tíṣẹ̀lẹ̀ náà tójú ẹ̀ ṣẹlẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n Wàsíù fúnrara rẹ̀ ṣàlàyé ọ̀rọ̀. Ó ṣàlàyé fún oníròyìn bọ́rọ̀ ṣe jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ lórí bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé àti ohun tó fà á tí Wàsíù fi gún àwọn èèyàn. Orúkọ yín? Ìyá wọn ọmọ bàbá wọn. Sherifat lórúkọ dáàdì mi ní kí n dá. Orúkọ tí náà ti tó. Báwo lẹ ṣe jẹ́ sí alàgbà Wàsíù? Àbúrò mi ló jẹ́ ọmọ ìyá mi. Èyí tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí ó ṣojú yín? Ó ṣojú mi bí tí mo ti ń fọṣọ lélẹ́yìí. Aṣọ tẹ́ ẹ ń fọ̀ náà. Aṣọ tí mo fọ̀ lè mú gbogbo ìtọ́jà mi. Ẹ̀gbọ́n mi àgbà ọjọ́ kò síbẹ̀ yìí láàárọ̀. Mọ́mì kan dẹ̀ wá wá. Àwọn náà ní kọ́ wá dé mi lọ́wọ́, kọ́ dé mi lọ́wọ́. Ẹ máa sọ̀rọ̀ tí, ẹ máa sọ̀rọ̀ tí. Mọ́mì kan wá wá láàárọ̀ mo rò pé gbé ṣe oko. Wọ́n wá Wàsíù wá. Wọ́n wá Wàsíù wá. Wọ́n ní kó bá wọn roko. Wọ́n rò pé Fàsíù wá lọ ṣiṣẹ́ wọn kó bá wọn roko. Mọ́mì yẹn wá di ọ̀sán bóyá látìgbà tán ti fún ẹ lówó pé kó lọ bá wọn roko. Ó roko ọ̀wọ́n láì ṣe pé òun ò ti fi ibi tó máa ṣiṣẹ́ dé wọn ẹ̀. Owó ọ̀wọ́n lọ bá wọn kó. Ó dẹ̀ wọnú ilé lọ. Òun àti mọ́mì yẹn dẹ̀ kọjá. Mọ́mì yẹn dẹ̀ kì í ní tí mo ti ń fọṣọ mẹ́rin dẹ̀ mọ́mì yẹn lóhùn. Ó dẹ̀ kọjá báyìí ó lọ kówó fún wọn. Nígbà tó wá kówó yẹn fún wọn owó yẹn kún 1000 kò pé. Mọ́mì yẹn wá láti máa fi yé pé àbọ̀dá Wàsíù owó ń ku 1000 owó òun ò tí ì pé kó sádà mọ́mì yẹn lóhùn. Ó fi mọ́mì yẹn wọlé lọ. Nígbà tí mọ́mì yẹn dúró tọ́ọ̀rù lọ́wọ́ ní tìjọ́ mi ní pé àwọn òkú ní gbéṣẹ́ fún wọn àmọ́ yẹn bá ti wọn lọ. Àgbàdẹ ti dìde àwọn ti gbẹ̀yìn báyìí. Nígbà tó dẹ̀ máa fi tó fi mú ṣọ́fẹ̀ yẹn ó wá sọ pé òun ti gba ṣọ́fẹ̀ 1000 nínú owó yẹn pé òun ti fi gba ṣọ́fẹ̀. Àmọ́ yẹn dẹ̀ fi ó lè ṣe mú ṣọ́fẹ̀ àgbà níbi tó gbé sí ń bẹ̀ yẹn nìyẹn. Bó bá fi hàn mọ́ pé bàbá yẹn náà ṣé ṣọ́fẹ̀ tẹ gba 1000 ni àtòwọn àti ṣọ́fẹ̀ ọjọ́ gbọ̀nà inú ilé. Kò pẹ́ àgbà bá kọjá ọba jókòó síbẹ̀ yẹn padà. Àwọn jẹ́ ń jẹ́ ọdẹ gbèga àdìdá ní oúnjẹ bóyá bọ́ sá láti inú pásẹ́jì nìyẹn ó bá ń bọ̀ Àgbàdẹ ṣe rí nìyẹn pé ṣọ́fẹ̀ wọn ló mú dání Fàsíù wá ń bí bá mú ṣọ́fẹ̀ bá mú ó tún gbà báyìí ó fi wọ́n gbà báyìí èèyàn kú gbọ́dọ̀ dà sí táwọn pa máa dá sí. Gbogbo ẹ̀ ló ṣojú yín. Ibi tí mo wà rè sí ẹ̀ ṣojú mi ló ṣe ṣẹlẹ̀. Kọ̀ǹga ń kọ́ àwọn ni wọ́n ti wọ́n sí kọ̀ǹga. Wọn ò ti sí kọ̀ǹga bí Àgbàdẹ ṣe ń lọ nìyẹn mi dẹ̀ pé àgbà ẹ fi Fàsíù sílẹ̀ ẹ fi sílẹ̀ tínú ẹ̀ bá rọ̀ àfilẹ̀ fún yìí ẹ má wọlé ẹ̀mọ́ lọ bẹ́ẹ̀ mo ṣe rí pọ́fẹ́ lọ bá bó ṣe mú ọfẹ́ yẹn bó ṣe dìmọ́ lọ́wọ́ bó ṣe dìmú mọ́ lọ́wọ́ nìyẹn bóde lógún àgbà ẹ fi ilẹ̀ tínú ẹ̀ bá rọ̀ ẹ fi Fàsíù lẹ̀ bóyá ní pa olú ẹ̀mọ́ lọ́wọ́ bá gbèsè pé mo lé mi ni mo ní nǹkan mi mo ní kó bá mi kó kí lọ lọ́gbà àgbà sọ́lẹ̀ fún Fàsíù wọ́n sọ bẹ́ẹ̀ fún Fàsíù bóyá yóò tún padà sí wọn nìyẹn àfi gbà mo lọ́gbà àgbà. Ìyẹn ṣúbẹ̀ náà là mọ́ wọn lórí. Mọ́ àgbà lórí mo lọ́gbà àgbà ó yẹ ẹ sáwọlé ẹ máa bọ̀ àgbà ẹ jọ àgbọ̀dọ̀ mi ló bàbá lẹ́gùn bàbá àmọ́lé máa bọ̀ ọ́ Fàsíù tún ní bàbá àmọ́lé pa ọ́ wá gbà mí ọ́ kìíní bí bàbá lè ṣe sáré bọ̀ láti òkè nìyẹn bí ẹ ṣe bọ́ síta tó kó sí wọn láàrin nìyẹn ó ń lọ tún ó ń lọ sí agbára àwọn òkà ìyẹn náà pọ́nbẹ́sì yẹn ṣe ń bọ́ nìyẹn wọ́n ṣe wá bá a nìyẹn ń pé kílódé kí mọ́tò kóòtù ọba fi so. Ìgbà wo ni wọ́n gúnra wọn lọ́bẹ àbí ta ló gún wọn lọ́bẹ? Fúnra rẹ̀ ló gún rẹ̀ lọ́bẹ mo rò pé ńgbà tí ọ̀rọ̀ yẹn ńgbà tó so tó bẹ̀rẹ̀ sí ní lọ́gùn tó ń kérora tó ń ṣe gbogbo ẹ̀ ọ̀sán nìkan máa túlẹ̀ inú ọ̀bọ ìsìn yẹn wá sọ́kà. Ṣé wọ́n ti gúnra wọn lọ́bẹ kó tó kó sí ọ̀tọ̀? Gúnra ẹ̀ lọ́bẹ ń gbà yẹn. Ìgbà wo ló gúnra ẹ̀ lọ́bẹ? Nígbà tó wá gúnra ẹ̀ lọ́bẹ ló wá ṣẹlẹ̀ nígbà tó wá túlẹ̀ níbi tó só sí. Lákọ̀ọ́kọ́ nígbà tó wọ́n kọ́kọ́ ṣẹlẹ̀ àwọn sọ fún ọ̀bọ ìsìn pé kọ́ máa tù wọ́n lẹ̀ kọ́ máa túlẹ̀ wọ́n ní kọ́ túlẹ̀ pé kò sí nǹkan tí ó máa ṣe adẹ̀rẹ̀ kò bí kò ní ṣe nǹkan kan pé inú ẹ̀ ti rọ̀ ọ́ túlẹ̀ ọwọ́ á ní ìwà tó wù yẹn pé kò dá pé kó wá lọ bẹ dáàdì ẹ̀ bàbá sàṣà lọ́gbọ́n kó má dọ̀dọ̀ wọn ọ sá lọ sí ṣọ́ọ̀bù kejì kó má déwájú wọn kó má ṣe kíní kan kó má bẹ̀ wọn kíní kan bàbá díẹ̀ sá lọ
owó ṣe fàrí gbọ̀nìyàn yẹn náà tí bàbá rí wọlé sọ pé òun máa pa wọ́n ṣe ni mo lọ dádì mi mú tí mo sọ wọ́n mú tọ́mọ̀ wọ́n mi lọ tún rúrú ó lè ṣe lọ́mọ bẹ́ẹ̀ nílé mi yálà tí lóní kó pa mí o. ó ṣe padà wọnú ilé ni ó kàn lọ sí ilé yálà tí lóní kó tí mi sí nígbà tó yìí tó túlẹ̀ tó sọ pé kó lọ bẹ yálà bàbá tí lóní kó tí. tó kúrò lọ́dọ̀ bàbá tán ló padà ló wá kó sínú kànga nígbà tó kó sínú kànga tán tó jáde tó tún máa jáde padà tó ní bí ó ti kú o bí ó ti ṣe kinní kan lórí pé kànga ni òun kò mú orí ẹ̀kọ́ nígbà kò mú omi yó ló wá tún jáde padà nígbà tó wá jáde padà ó ṣe wọnú ilé nìyẹn ó dẹ̀ ti ní tó bá máa kú òun máa mú yànjà ní pé òun ò ní dákú ó ṣe lọ wọnú ilé nígbà tó bọ̀ àbúrò mi ọba kan mi lásán dáàdì wa ìyẹn fọṣọ bẹ̀ yẹn náà kọ́ yẹn òun nìyẹn. àmọ́ èrò ọ̀pọ̀lọpọ̀ ni wípé ọ̀rọ̀ Wàsíù yìí kì í ṣe ojú lásán ó fẹ́ dàbí ẹni pé ọkùnrin náà ti ní ìpèníjà ọpọlọ àti wípé àkókò tí inú bá ti bí i ló máa ń hu ìwà yìí tí kò sì sí ohun tí kò lè ṣe lákòókò náà bóyá nítorí àwọn ọtí líle tó mu ló tún jẹ́ ohun tó tún ṣokùnfà ìbínú tó máa ń bí làbísódì tó fi di wípé ó máa ń ṣe àwọn èèyàn léṣe bẹ́ẹ̀ èrò ọ̀pọ̀ ni pé ọ̀rọ̀ náà kọjá ìbínú ó dàbí ẹni wípé àárẹ̀ ọpọlọ ìpèníjà ọpọlọ lohun tó ń bá a fínra yìí tó sì nílò àbójútó kíákíá bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kó dẹ̀mí ọ̀pọ̀ àwọn èèyàn légbodò bẹ́ẹ̀ ni èrò ọ̀pọ̀lọpọ̀ ni wípé irú wọn bí ó bá ti di wípé kinní ọ̀hún ṣẹ̀ wọ́n wò eegun wọn á sì máa kàn ju àtẹ̀yìnwá lọ kì í ṣe ìgbà tínú bá ń bí wọn nìkan tí ohun tó ń fa ìrunú àti ìpèníjà ọpọlọ yìí bá ti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í ṣìwàwù látàrí ìdí èyí wọ́n nílò láti gbé ìgbésẹ̀ akin lórí arákùnrin náà. ó máa ń kó sínú ẹ̀ ó máa ń kó ó máa ń yọ àwọn ọ̀dọ̀ tinú ẹ̀ ó máa ń yọ jáde ìgbà tẹ́mi dé mo wá rí pé kànga yẹn ò mú wọn tán mo sáà sọ fún mi pé bọ̀dá mi ẹ máa bọ̀ ẹ má bínú ẹ máa bọ̀ lókè padà ó ní kinní kan èèyàn kú ń bẹ bọ́wọ̀n máa jáde ọ́ndà yín méjì yẹn náà ó sì sọ fún mi wípé ṣé kọ́wọ̀n máa bọ̀ ṣé kọ́wọ̀n máa bọ̀ mo ní ẹ máa bọ̀ wọn ọ̀nà yìí mọ́ ó ti yé wọn ọ̀nà yìí mọ́ yẹn fúnra rẹ̀ ló jáde padà tó tọ àwọn ìwé tètè yẹn tó fi jáde padà adé jáde. wọn ò tí ì gúnra wọn nígbà yẹn. wọn ò tí ì gúnra wọn ẹnkejì tí mo lọ bá ẹni tí mò ń treat lọ́sítà lọ́wọ́ lọ́wọ́ padà pè mí wọ́n tún ti gúnra wọn wọ́n ti bọ́ sínú kànga. ìgbésẹ̀ ni wọ́n fẹ́ gbé lórí wọn báyìí inú wọn gbọ́dọ̀ ti rọ̀ báyìí torí bóyá láti lè fún wọn ní first aid pẹ̀lú inú wọn tí wọ́n gúnra wọn lọ́bẹ̀ yìí. ìgbésẹ̀ tí mo rò pé ká gbé ìgbà tó sì mú tó sì ń sọ̀rọ̀ bóyá ká fún wọn ní first aid náà ni bẹ́ẹ̀ nǹkan tẹ́mi wá rò ń bẹ̀ nítorí kínú lè ba lè secure bóyá máa rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba tá a bá fún wọn first aid tán bóyá ọgbà ẹ̀wọ̀n tó ń ti aláàrùn ọpọlọ mọ́ ní kó bá wa lọ tì wọ́n. ẹ̀yin lẹ máa mú wọn lọ. tí ká lọ mú wọn lọ síbẹ̀ ká lọ tì wọ́n mọ́ ibẹ̀ kínú lè ba lè nísinmi nítorí òkè ni wọ́n gbé àbísàlẹ̀. ìsàlẹ̀ ni wọ́n ń gbé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ wàhálà wọn nù léyìí kò sẹ́ni tó dì wọ́n mú. àmọ́ àwọn mọ̀lẹ́bí arákùnrin náà rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti bá wọn bójú wo ọ̀rọ̀ náà pàápàá kí wọ́n fi sí ilé ìwòsàn àwọn tó ní ìpèníjà ọpọlọ fún ìtọ́jú tó péye torí pé ó léwu pé kó wà nínú ilé pẹ̀lú àwọn èèyàn bí bẹ́ẹ̀ kọ́ ó lè gbẹ̀mí wọn kílẹ̀ tó mọ́ bó tilẹ̀ jẹ́ wípé orí ìso bí ẹran ni Wàsíù wà nítorí ìbẹ̀rùbojo pé bí wọ́n bá tú sílẹ̀ ó ṣeéṣe kó kọlu àwọn èèyàn kó tún ṣe àwọn èèyàn léṣe àti wípé ohun tí àwọn èèyàn ń rò ní wípé nígbà àkọ́kọ́ tí wọ́n tú sílẹ̀ ó mú ọ̀bẹ ó gún ara rẹ̀ ó ṣeéṣe kó jẹ́ wípé tí wọ́n bá tún tú sílẹ̀ á tún ṣe èyí tó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n gbèrò wípé àwọn yóò wá àtúnṣe sí ojú ọgbẹ́ ibi tó ti gún rẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ojú ọgbẹ́ náà kò dáwọ́ eégbọn sun dúró níṣẹ́ lẹ̀jẹ̀ ń tú ńbẹ̀ léyìí tó jẹ́ pé àláǹfààní láti fi wọ̀n yín nítorí ìlànà tó rọ̀ mọ́ àgbékalẹ̀ fọ́nrán lójú òpó yìí èrò ọ̀pọ̀ ni wípé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà kó má fi falẹ̀ kí wọ́n gbé e lọ sí àwọn ibi tó yẹ fún ìtọ́jú tó péye àti wípé kì í ṣe ìdí ni ohun tó ṣẹlẹ̀ yìí Wàsíù ní ìpèníjà ọpọlọ ni ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí
Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀-méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. 100,000 subscribers. Ẹ ṣé mi o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣé appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run máa ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ̀ ń bomi rin wá. 100K subscribers thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlìyàn wa àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Àwa màmá more. Àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe láyé, igi kan ò lè dágbó ṣe rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí, ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jáṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan. Thank you. Ẹ ṣé púpọ̀ o. Ẹ ṣé gan. Gbogbo ọmọ Yorùbá. Ẹ mà ṣe ń wá. Ẹ ṣé gan. 100,000 subscriber o. Ẹ ṣé gan. 100K subscriber wá débẹ̀. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. Ẹ ṣé gan. Ẹ̀yin lẹ́gbẹ́ wa débẹ̀. Ẹ ṣé gan. Ibi adé lòdì ẹ̀yin ni. Ẹ ṣé gan. Ẹ̀yin onígbọ̀wọ́ wa. Ẹ ṣé gan. Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. Ẹ ṣé gan. Gbogbo family ẹ ṣé o. Ẹ ṣé gan. Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. Ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. Ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.